àwọn ọ̀rẹ́bìnrin méjì kan wà, Àyìnkẹ́ àti Àwẹ̀lé. Àwọn méjèèjì ọ̀hún gẹ́gẹ́ bí mo ṣe máa ń sábà sọ, ayé àtijọ́ níwájọ́ wà, ayé tá a wà ń mọ̀ wà fún níwà ni. Kò séèyàn méjì tí wà àwọn ò jọra, àmọ́ ní kálukú ó mọ bí agbára àtàkùdé ẹnìkejì bá wà ni wọ́n fi jọra mọ́ fomi lò fúnra wọn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Àyìnkẹ́ àtàwẹ̀lé, ẹni jẹ́jẹ́ láyìnkẹ́ bí odò, aláṣọ ọ̀dákẹ́ láwẹ̀lé kì í dákẹ́ bọ̀rọ̀. Bí wọ́n bá ti wá ń lo òde ìyá Àwẹ̀lé ó fa Àwẹ̀lé láyìnkẹ́ lọ, dákun mọ́ bá mójútó bẹ́ẹ̀ rẹ o, bó bá ti fẹ́ mọ̀ sọ̀rọ̀ jù mọ́ tẹ́ mọ́lẹ̀. Bí ó bá sì ti dàbí ọ̀rọ̀ tó bá káyìnkẹ́ Àwẹ̀lé gan ni ó sọ tàwọn méjèèjì pọ̀, bó bá ti wá sọ díẹ̀ Àyìnkẹ́ ó tẹ́ mọ́lẹ̀ pé ibi ọsọdẹ ń dúró. Wọ́n bá gbèsè ayé wọn lọ bẹ́ẹ̀. Ó wá ṣe níjọ́ kan ọ̀rọ̀ kọ̀rọ̀ láàrin àwọn ẹkẹgbẹ́ wọn lọ́nà odò ni, ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Àṣàbí. Ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni wọ́n nù lọ́rọ̀ dáàyè kan, kódà bó ṣodi gan yóò ṣe bẹ́ẹ̀ yóò tara abọ́ nítorí ẹni tí ì ṣodi. Àwẹ̀lé sọ̀rọ̀ s'Àṣàbí, Àṣàbí náà bẹ̀rẹ̀ sí ní fún lésì padà, àtọ̀rọ̀ tó tọ́ àti tí ò tọ́ àwọn méjèèjì jọ ń sọ síra wọn. Gbà yà wá t'Àwẹ̀lé, Àwẹ̀lé wá ní kíni bó o ṣe wà yìí lọ bèrè lọ́wọ́ ìyá rẹ lé, kódà gbọ́ gan wípé bàbá tó ń pè bàbá rẹ kọ́ ń bàbá rẹ. Bí iṣẹ́ ìrọ̀pọ̀ ọ̀tọ̀ ni kí wọ́n pè yẹn lọ́ máa lè, ọ̀tọ̀ ni kí wọ́n là á mọ́lẹ̀ wípé ẹni ò ń pè ń bàbá rẹ kọ́ ni bàbá rẹ. Àṣàbí ta máa wẹ̀lé pé ta ló pàtàn burúkú fún ọ, ṣé bàbá àwọn ló kọ̀ ń lọ́mọ ni àbí ìyá àwọn ló sọ pé bí òun wà ò ṣe. Wọ́n ṣáájà oníkálukú gbẹ́jọ́ délé. Àwẹ̀lé délé kò sọ fún ìyá rẹ̀ pé òun dá nǹkan lẹ̀. Àṣàbí délé ń tiẹ̀ ó jíṣẹ́ fún ìyá ẹ̀ pé ẹ dákun o, wọ́n ní bàbá yìí kọ́ ni bàbá mi. Ìyá rẹ̀ níbo ló ti gbọ́, ó láwẹ̀lé ló sọ. Wọ́n ṣàlùwẹ̀ lọ bá Àwẹ̀lé. Àwẹ̀lé ń bo ló ti gbọ́, oníjọ́ kan wà tóun lọ àgbẹ̀dẹ lòun wá gbọ́ tí àwọn bàbá ń sọ. Àwọn ọkùnrin ń sọ̀rọ̀ lágbẹ̀dẹ ìwọ fetí kó lọ wá lọ sọ lọ́nà odò. Wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí ní ìfà. Nígbà tí wọ́n wàá fọwọ́ lọ fà bọ̀ gan, Àṣàbí tí wọ́n ń sọ nípa rẹ̀ ṣe Àṣàbí eléyìí tí Àwẹ̀lé ń bá jà. Àmọ́ kó tó mo ń gbìyànjú láti gé pé tèmi ò fẹ́ gbà wá lásìkò, àmọ́ kó tó di wípé ọ̀rọ̀ fẹjú ta ilé àwọn Àṣàbí ti dàrú. Bàbá Àṣàbí ti bẹ̀rẹ̀ sí ní báyà Àṣàbí jà, ó ní kó pọ́nmọ kú òǹlé kó lọ bèrè bí bẹ́ẹ̀ kó lọ mú bá bàbá tó bí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tanná ọ̀rọ̀ níbo lórísun ọ̀rọ̀. Wọ́n wá rí wípé Àṣàbí abàkẹta sábà àwọn kódà kì í ṣe abàkejì gan, ó làwọn ọkùnrin tí wọ́n ń sọ̀rọ̀ lágbẹ̀dẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀, kì í ṣe Àṣàbí eléyìí tó ti dàgbà tí ń bẹ lábà tiwọn. Wọ́n ṣàwà bẹ̀rẹ̀ wọ́n wá ní kọ́rọ̀ tó lé wọn. Àwẹ̀lé ìwọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwọ ló wàá lọ bá bàbá Àṣàbí ló wàá sọ pé n tó fi bú Àṣàbí o, ọ̀rọ̀ tó gbọ́ tí yóò kàn ọ́ tí wọn ò pè ọ́ sí òun ló fi ń bú Àṣàbí lódò. Ó tún wá tún yẹn wípé Àṣàbí tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ o kì í ṣàṣàbí tiẹ̀ bí ó ṣàṣàbí abàkẹta. Ó ṣàwà bẹ̀rẹ̀ sí wá bẹ̀rẹ̀ sí bí ṣe ń bẹ bàbá Àṣàbí ní ń bẹ̀ yá Àṣàbí níbi Àṣàbí gan. Obi ọ̀rọ̀ ló ṣàwà wà ilé ayé ara tiẹ̀ gan wá so. Bàbá àgbà tí ó wá jẹ́ àgbà ló wá ní ọjọ́ pé tí wọ́n ti mọ̀ ní ọmọ sọ ẹnu. Ó gbórí àwọn àgbà tó sọ wípé àsọtọ́ ọ̀rọ̀ ní mẹ́nu rẹ bá ní. Àsọtọ́ ọ̀rọ̀ tó sọ ló mẹ́nu ẹ̀rẹ́ bá ọ ní ìsìn. Ẹnu ẹ wá rẹ bá ọ dálé oníléwì ìwọ fúnra rẹ gan dewí àrà gbà, ilé ò gbà ọ̀nà ò gbà ọ́. Tó bá ṣe wípé o sọ̀rọ̀ mọ́ níwọ̀n, o ò ní sọ débi tó ti dá lérú. Bọ́ ọ̀bá sì dá lérú, ìwọ gan ò ní wà ní bópó o sì bá lásìbò lo tó ń bá ká ní ìsìn. Bọ́ ọba ti fẹ́ kọ́kàn ara tiẹ̀ gan ọmọ balẹ̀, ìwọ̀nba ọ̀rọ̀ díẹ̀ lèèyàn sọ téèyàn fi ṣìwí torí àsọtọ́ ọ̀rọ̀ ní mẹ́nu rẹ bá ní. Ọba ní òun ti kẹ́kọ̀ọ́ rẹ̀ bó tẹ̀ ṣe pé ọ̀nà tó lágbára ló ń gbà kọ́,
àmọ́ látìgbà náà ni wọ́n tún ti sọ fún gbogbo àwọn ọmọbìnrin àbà àti gbogbo èèyàn lápapọ̀ wípé níwọ̀n là á sọ̀rọ̀ téèyàn fi fẹnu kọ torí pé àsọtán ọ̀rọ̀ ní mẹ́nu rẹ bá ní ẹnu ò ní rẹ bá wọ ẹnu ó gba àwa là ní kò ní pa wá láṣẹ Elédùmarè. ìpàdé wa tún di ní ọjọ́ míì ọjọ́ rẹ Olúwabùkọ́lá Adélékè Adébọ̀dá ń dágbére fún yín pé ire o ire kàbìtì.